Ó ti ń jà fún mi mi ò mọ̀. Ìmọ̀lára rẹ̀ ṣá ni mò ń rí. Ọba tó ń jà fún mi ní ìkọ̀kọ̀. Ìyìn ògo ni forúkọ rẹ̀. Hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run tí ẹnu wòlíì Sakaraya sọ̀rọ̀ kan sí Serubábélì wípé kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára, bí kò ṣe nípa agbára ẹ̀mí mi ni Ọlọ́run ọ̀gá ògo wí. Kì í ṣe tí pé èèyàn kàwé, kì í ṣe tó pé èèyàn mọ èèyàn, kì í ṣe tó pé èèyàn ń wọ aṣọ funfun, kì í ṣe tó pé èèyàn jẹ́ ọmọ àlùfáà, kì í ṣe tó pé ó gba Jésù gbọ́, ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ọ̀gá ògo wà láàyè síbẹ̀, ìrànlọ́wọ́ ẹ̀ wà láàyè, àánú rẹ̀ wà títí lódodo dájúdájú ló fún wa ní oore ọ̀fẹ́ láti lè rí àjọ̀dún ọdún kẹfà ètò àwọn Kérúbù on FM. Téèyàn bá ronú jinlẹ̀, mo rántí dáadáa ní ọdún tó kọjá nígbà tá a fẹ́ ṣe the 50 years on air tá à ń ṣe calculation, àwa ṣe calculation owó ìyẹn kan ní ẹ̀sà ṣé àdúró owó yẹn la fẹ́ ná fún program yẹn máa wọ ẹni yẹn báyìí yàrá ìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ Olúwa ṣùgbọ́n wọn tó gbólúwa gbọ́ á kì yóò gbọ́ fún. Owó yẹn ti pọ̀ jù fáwọn tó wà lọ hospital tó ṣe test fún tí wọ́n ti mọ̀ nǹkan tó ń ṣe wọ́n tó dẹ̀ ti ná millions. Owó yẹn ti pọ̀ jù fẹ́ni tó ń lọ ní títì tọkọ̀ dédé kì mọ́lẹ̀ tó ń lọ jù sọ́gbà ẹ̀wọ̀n táwọn òbí ẹ̀dẹ̀ ti ná billions tó fẹ́ fi bí èlẹ̀ tí wọ́n rí ọ̀nà àbáyọ. Owó yẹn ti pọ̀ jù fẹ́ni tó ń lọ lọ́nà tí wọ́n jí gbé tí wọ́n ní kó lọ mú 20 million wá tí wọ́n gba 20 million naira lọ́wọ́ wọn tí wọ́n ọ̀dẹ̀ tún fi wọ́n lẹ̀ tán tún pa ẹni ẹ̀dà tí wọ́n tún gbówó lọ. Hallelujah. So owó tá a fẹ́ fi ṣe program yẹn ó ti pọ̀ jù ṣùgbọ́n kì í ṣe fún wa Olúwa, kì í ṣe fún wa bí kò ṣe orúkọ rẹ ni àwa fi ògo fún nítorí ọlá àti òdodo rẹ, nítorí kí ni àwọn kèfèrí yóò ṣe máa wí pé níbo ni Ọlọ́run Kérúbù àti Séráfù wà nísinsìnyí. That is why we are doing it. Lọ́dún tó kọjá nígbà tá a dá program yẹn lẹ́yìn 2018 mo lọ bá bàbá mi ní Olúwa kan mo ní a fẹ́ bẹ̀rẹ̀ radio program kan. Ó ní ọmọ kékeré ni ẹ o, can you do that radio program? I'm also doing radio programs sometimes ago but I stop it nítorí kò sówó. Mo ní dáàdì èyí tèmi fẹ́ ṣe yìí tọ́lọ́run gbélé mi lọ́wọ́ yìí tọ́lọ́run rán mi láti lọ ṣe owó máa wà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ọdún 2018 October 2018 tá a ti ń ṣe dèní olónìí Ọlọ́run wọ́n máa ń kọ́ni kí wọ́n ní ìwọ Alpha àti Omega ràn ìrànwọ́. Yes sir, ó ràn ìrànwọ́ ẹ̀sìn wa sir. Yes ma, ó ràn ìrànlọ́wọ́ ẹ̀sìn wa ṣùgbọ́n bí èèyàn bá jókòó tó bá ronú dáadáa á mọ̀ pé Ọlọ́run ọ̀gá àgbo ń ṣe kíni ó ń ṣe ní tòótọ́ àti ẹ̀rọ oríṣiríṣi ogun lódìdé tí àwọn èèyàn ní kí ló ń jẹun àwọn Kérúbù wọ́n fẹ́ fi lu jìbìtì ní àwọn kan ní wọ́n fẹ́ máa fi tọrọ bára ní àwọn kan ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ti rí ìránṣẹ́ Ọlọ́run tó fèsì mi wípé ó ṣe jẹ́ pé ìwọ lọ́lọ́run rán tí ò rán wa wọ́n á ní ẹ̀sà Ọlọ́run rẹ̀yìn ilẹ̀ tó fi rán wa èyí tó dẹ̀ fi rán wa kò fi rán yìí èyí tó dẹ̀ fi rán yìí náà kò fi rán wa àdẹ̀kọjá ibi tí Ọlọ́run sọ pé ká ṣe kí ni ká dúró sí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé Ọlọ́run wà pẹ̀lú wa. Ṣé tìgbà tá máa travel tó máa dá wa lọ́nà, tìgbà tá máa travel tó yẹ pé a máa ti rò pé a máa mú nǹkan bọ̀ ṣùgbọ́n Ọlọ́run á sọ pé irọ́ èyí tó fẹ́ fún ẹ yẹn kọ́ ni ó jẹ́ kókó, èyí tí máa pèsè fún ẹ gangan ló jẹ́ kókó. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí dí tá fi pè ní ọdún tó kọjá a pè ní orúkọ kan tó ní agbára mo ṣe rántí Emmanuel nítorí tí Ọlọ́run wà pẹ̀lú. Ọdún yìí àwa wò lọ àwùbọ̀ la ṣe pè ní Ebenezeri pẹ̀lú òótọ́ Ọlọ́run ọba ló ń pèsè fún nítorí pé Samuel mú òkúta ó fi ṣe ọ̀wọ́n ní pé lóòótọ́ Ọlọ́run ran Ísírẹ́lì lọ́wọ́ dé ìpele yẹn ní ìgbàgbọ́ wípé òun dẹ̀ ló máa ran Ísírẹ́lì lọ́wọ́ lọ. Ìdí ní ìtawà náà ṣe fi ìsìn àkànṣe yìí fi gbé Ebenezeri wá sókè sí ọba àwọn ọba ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan yágbóyájú ọkùnrin ogun ọba dúró ti ní lọ́jọ́ ẹ̀rù òràn ọmọ níṣẹ́ tí ń fàyà tì ọba tó sọ pé máa lọ mo wà lẹ́yìn ẹ̀ la ṣe gbé Ebenezeri wá sókè lónìí pé lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí a máa péjọpọ̀ lónìí láti yan